ètò ta ní kí gbogbo wa jàǹfààní lónìí ta fẹ́ kọ́ra wa òun náà ni tíyàn bá mú àmúbọ́ lórí gbogbo nǹkan àmúbọ́ lórí ọkọ lórí aya lórí iṣẹ́ promise and fail àti ríjà àti rí mú wá dí gágá iṣẹ́ ń bọ́ lọ́wọ́ business ò lọ déédé ẹ gbìyànjú nǹkan tí mo fẹ́ sọ yìí bí sinillah ta'ala tó rán Muhammad kò ní sọ̀rọ̀ fẹ́nu láyé ntí kò hánilẹ̀ ha wà ẹ̀rí so ẹ̀kọ́ látọ̀dọ̀ ní Muhammad tí a dẹ̀ ti gbìyànjú ẹ̀wò táwọn èèyàn dẹ̀ ti dúpẹ́ lé lórí ni ẹ̀rí ẹ jẹ́ kí n tó wá síwájú kí n tó sọ kí n tó kọ́ wa ní nǹkan tá a máa ṣe ẹ gbìyànjú tẹ bá ṣiṣẹ́ yìí tán àbí kẹ tó ṣe ẹ fi nǹkan tẹ bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria ẹ dẹ̀ má gbìyànjú láti patronize wa lórí all-in-one àbá ìṣèkè àfàgbà natural apps egbòogi tó lágbára ni ó ń wo àìsàn more than 300 àìsàn ló ń wò kò sí nǹkan tẹ́ lè fi kojú bí sinillahi ta'ala ọlọ́run balọba tó ṣùọ́ ọlọ́run balọba tó ń wòyàn sàn egbòogi yìí ó fìyàn lọ́kàn balẹ̀ bí sinillahi inshallah rahman àwọn èèyàn dẹ̀ ń lò wọ́n ń give testimony àwọn ẹ̀kọ́ tá a lọ kọ́ láti India láti China ní Asia continent generally láti ní Arab country náà àti ìta kọ́ Africa iṣẹ́ tá a dẹ̀ bá ń lé ni àtúnwárìn káàkiri akẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ èmi ò tàn yín confam lèmi ń sọ ẹ gbìyànjú ẹ àwọn ẹ̀kọ́ tá a kọ́ la ṣe jọ sínú kínní kó máa jẹ́ all in one ẹnìkan wà ẹ pé àìsàn bíi 5 ló ń ṣòwò nìkan ṣáwá lóògùn cancer á lóògùn diabetes á lóògùn high blood pressure no àwọn egbògi wà ayé tí ojú ti là ẹ̀kọ́ dẹ́gùn lọ ni wà máa ń tí tún mínàlì ilmi ilé akọ̀lẹ́ ìlànà so la fi gbìyànjú àwọn èèyàn dẹ́ lò wọ́n testify sí à ń ṣe promo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà oògùn tó gba láàbù kọjá ni o tó gba láàbù kọjá scientific approved so à ń ṣe promo ẹ̀ lọ́wọ́ Nàìjíríà at rate of 15,000 naira ẹ WhatsApp wa lórí nọ́mbà yìí +2761295638 and fún ẹnikẹ́ni tó bá ní ìpèníjà lórí èyíkéyìí nínú àìsàn àbí spiritual problem ayé ń dá láàmú ni kinní kan ni ìgbà wo ni ẹ̀mí èṣù àlìjọ̀nú àwọn ayé ń ṣe kinní kan ni àbó wà lórí àìsàn contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà yìí again +2761295638 iṣẹ́ tí mo fẹ́ ní ká gbìyànjú ká ṣe ẹ jẹ́ ká gbìyànjú ká wá omi bucket yẹn ẹ wá sea salt ẹ gẹ́tì sea salt ní Shoprite ẹ bu ṣíbí kan sí omi bucket yẹn ẹ gẹ́tì black seed oil ẹ bu ṣíbí kan black seed oil sínú omi bucket yẹn ó di méjì ẹ gẹ́tì seitun that is virgin olive oil original ẹ bu ṣíbí kan ẹ sínú omi yẹn pẹ̀lú ògo Ọlọ́run ẹ wá mix ẹ̀ pọ̀ ẹ fi ṣanra lálẹ́ ẹ fi wẹ̀ láàárọ̀ ẹ fi ṣanra lálẹ́ ẹ fi wẹ̀ láàárọ̀.